Èyí tí ó tún dàbí rẹ̀ tí mo tún ní ìbàyẹ̀ òun ni real card scientific calculator. Àwọn tó gbóná nínú ìṣirò, àwọn ìtọ́ gbóná nínú ìṣirò ló máa sábà nífẹ̀ẹ́ sí calculator dàbí scientific calculator ni. Kò sí wípé gbogbo ìgbà la máa gbé ẹ̀rọ calculator wa kiri, calculator wa gbé lọ sọ́hùn, gbé lọ sígbá, gbé lọ sáwo. Nígbà tí a bá ti ní application yìí ní orí fóònù wa, gẹ́gẹ́ bí Akínbọ́lá ṣe sọ lẹ́ẹ̀kan ní especially àwọn tí wọ́n bá ń lo smartphone, kò ń ṣe fóònù ìyá Bísí bá mi fi tanná sọ́bẹ̀ irọ́ o, kò ń ṣe irú ìyẹn o. Àwọn fóònù tẹ́ pé smartphone, baby Android or iPhone, báyìí jẹ́ smartphone, kí ni a lè ní orí rẹ̀. Tẹ́ pé ó ní real calculator yìí yóò fún àwọn onímọ̀ ìṣirò láǹfààní láti lè ṣiṣẹ́ ìṣirò wọn ní gbogbo ìgbà. Tá bá ti ní lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa, bá ti lórí ẹ̀ nígbà bá sáré ṣe ìṣirò kan tàbí òmíràn pápápá wà sáré wò kè kí lè sọ. Ó tún mú iṣẹ́ rọrùn fún àwọn oníṣirò pàápàá àwọn ọ̀jọ̀gbọ́n àwọn onímọ̀ ẹ̀rọ wọn yóò lè ṣe pé ìṣirò wọn bó ti tọ́ àti bí ó ti yẹ láìsí wípé à ń gbé ẹ̀rọ calculator kiri ní gbogbo. Nígbà tí a bá ti ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní orí fóònù, tí a bá ti ní mobile app yìí, ìyẹn real card calculator ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní gbogbo ìgbà, iṣẹ́ ìṣirò yìí kìíní ó ti rọrùn pàápàá jùlọ fún àwọn ọmọ tó bá jẹ́ àwọn tó wà ní ìlànà ti sáyẹ́ǹsì, àwọn tó bá jẹ́ science student, ó máa tún mú iṣẹ́ rọrùn fún wọn. Kí ló tún níbẹ̀ yẹn? Ní tí mo tiẹ̀ ní ó ní agbára. Mo dẹ̀ lérò pé gbogbo ẹ̀yin tẹ́ wà nílé ẹ ti ń kọ́ ẹ̀kọ́ kan sí òmíràn. Kì í kàn ṣe pé kẹ́kàn wo ètò yìí lásán, àbí kẹ́kàn wojú Elijah. Ẹ̀yin ṣàrà ṣe kí ni? Ẹ máa kẹ́kọ̀ọ́ nínú gbogbo nǹkan tá a bá ń sọ ní orí ètò yìí, pàápàá nǹkan tá a mẹ́nubà lénìí. Lórí ọwọ́ yẹn, application míì tí àwọn akẹ́kọ̀ọ́ tó tún lè lò, òun ni wọ́n pè ní slide share. Kí ni mo pè ẹ̀yin ará rẹ̀? Slide share. Máìkì ẹ̀yin wá yọ. Bẹ́ẹ̀ni. Slide share yìí, òun ni wọ́n sọ wípé ó wà fún bóyá akẹ́kọ̀ọ́ tó bá fẹ́ ṣe presentation ní school, pàápàá jùlọ ní ilé ìwé gíga. Bóyá ẹ fẹ́ defend project yín ni o, àbí ẹ fẹ́ ṣe assignment kan tó nílò bóyá àwọn kan tiẹ̀ máa ń gbé laptop wọn, wọ́n máa gbé lọ, tó máa gbé projector, tó máa project iṣẹ́ yẹn síbẹ̀, àmọ́ kò nílò gbogbo yẹn rárá. Pẹ̀lú application slide share, presentation yín on point. Ó ti di rọrùn. Bẹ́ẹ̀ni, kódà ibi tó tiẹ̀ tún lè dé, ó tún wá ní application yìí, ó tún wá ní àwọn topic, ó ní àwọn àkòrí tí àwọn akẹ́kọ̀ọ́ lè lò fún kíni, fún iṣẹ́ wọn. Bóyá ẹ fẹ́ ṣe project ni o, bóyá ẹ fẹ́ ṣe assignment kan ni o, gbogbo ẹ̀ pátápátá òun ni slide share yìí ní. Pábánbárì ẹ̀ tún wá ní wípé ó tún wá ní textbook. Kò sí wípé bóyá à ń wá textbook kan kiri o, à ń wá textbook tá fẹ́ fi ṣe assignment, à ń wá textbook tá fẹ́ fi ṣe pẹ̀lú slide share ìrọ̀rùn ló bá dé. Ló bá rọrùn dé. Bẹ́ẹ̀ni, kò sí pé mo ṣẹ̀ṣẹ̀ ń wówó, mo ṣẹ̀ṣẹ̀ ń pelé, mọ́mì mi, dádì mi, kinní kan, mo fẹ́ ra textbook. Ó tiẹ̀ nígbà kan nígbà tá a wà ní school, a bá fẹ́ ra textbook báyìí. Ó di kẹ́ pelé. Dádì mi máa ní tí n bá ti rí flash yẹ báyìí pẹ́ẹ́n. Owó ni. Àyà wọn alàgàràrà sókè. Owó ni. Kí la tún rí gbọ́? Àmọ́ ṣe rí ìrọ̀rùn báyìí òun ló bá dé. Ẹ̀yin ṣàrà mọ orúkọ textbook tẹ́fẹ́ rà. Ẹ ra lọ sí slide share app. Ẹ táìpù ẹ̀ sí gbogbo ẹ̀ pátápátá ló máa gbé jáde. Àmọ́ kì í ṣọ̀fẹ́, eléyìí ò ń ṣọ̀fẹ́. Torí pé kí ni, tẹ́ bá fẹ́ ra textbook náà, owó lẹ máa fi rà. Bẹ́ẹ̀ ni. Àmọ́ owó ẹ̀ kò gani lára rárá, ṣókí báyìí lẹ máa san. Àmọ́ pẹ̀lú pé ẹ fẹ́ ṣe presentation ọ̀fẹ́ ni. Ṣé ti gbọ́ mi bẹ́ẹ̀ yẹn? Kò sí pé à ń gbé kinní kan kiri o, à ń gbé laptop kiri o, à ń ṣe kinní kan kiri o. Mo fẹ́ project bá ṣàwọ̀ fún ọ. Mo fẹ́ project, mo ń wá ná, à ń wá generator, à ń ṣe kinní kan. Tí iná bá ṣà ti wà lórí fóònù yín, tẹ́ bá ti ní data, you are good to go. Báwọn olóyìnbó ṣe máa ń sọ, ẹ má bínú ẹ̀yin ará ilé.